Bẹ́ẹ̀ ya tiẹ̀ sẹ́. Alice. Ama ọ̀gá yẹ ọmọ àgàwọ̀ ẹ̀yìn mẹ́nu mọ́ pé Alice bí adéṣu wà náà. Ama àgàwọ̀ ẹ̀yìn mẹ́nu mọ́ pé Alice bí adéṣu wà náà. Bọ́ọ̀lù tẹ̀lé gáàpù Alice tó wà ní. Ẹ̀dẹ́dẹ̀ ọ̀la ìyòwò rẹ̀ dùdá. Ògbà ní ẹ̀fọ́mà. Ẹ̀dẹ́dẹ̀ wè lálẹ́ dìbò owó bọ̀mà náà wè lálẹ́ dìbò. Igwe n'ọkwa ahụ n'onwe lálẹ́ ní ọ̀gbọ́n gbogbo yìí. Ẹ̀dẹ́dẹ̀ gáàpù Alice ṣe bá. Ẹ̀dẹ́dẹ̀ ọ̀pá ilẹ̀ owó rẹ̀ rẹ̀. Ìyí ìdíyẹ ló dẹ́nu ọ̀mẹ́. Iye mélòó ga ẹ̀ àjẹ́yẹ̀ ẹ̀kọ́ rẹ̀ yẹ́ lè fi mọ́tò rẹ̀. Bẹ́ẹ̀ rẹ̀ ọmọ ilé ìwé lẹ́gẹ̀ owó wà bá. Ẹ̀mí àti òun. Jadi sudah. Mau beli sudah ni aku. Oh, well, then we can't tell you. Jadi sudah. Mau beli sudah dulu aku buat. Oh, we never will tell you. We can't tell. Oh, my God. Mau beli sudah dulu. Oh, biar nyata gue. Uban di balok dia. Una do balok kui balok. Uma go ko kami se go wani. Mo wani to kesun aku we gun. Yele ju wa me nyana. Oma. Ogba we gbe ba. E o la re o ya de ju wa. Imari mo ri ne de ga de ju wa no mo. O de kwa na de mame baba. Kugba kere ki aya ati ewebe telefo. Imani mo rire bo ke la je di o e. Menu wele gona. Ama ele time. Ama time. Ona ya de by church. Ni na ya ye wa fa ni make na le mo. La re ya de tu wa. Nu je ni agba we gbe ba. Go e ke ma fi gba di se ma na ma de tu wa no mo. This is it. Okay. We'll put on the music cassette.
moto ya gbogbo. Because when I mechanic ni akọle mi lode. Moto we ni ori agbe. Èmi ya wori abo anything. Ugbe gbo, ugbe dey you fun dey ga. Mo fo le mana no e ma we mai. Do boy my dey we dey driver no. Then you but to the man. E sharp tell your who. Ani go dey make me abu ya ni me na ya e go because we ya we kian ye kian ye abe ku ya ma like e ma no ya we kian. So take up your ass. Ani ya go on river. Hey, daddy. Parou. No wa damo. Damo. My prophet. Ọ̀pàdùnà ní ugbe náà. Onye sọkị asụ m n'ọzọ ị na-adị. Yẹ́yẹ́ orí nọ máa nọ. Nọ ma. Tota. Wẹ́sì. Ọtẹmẹ, oji bàbá wẹ̀. Oyi bàbí. Oji kí a dúró àwẹ̀. Yẹ́yẹ́ oyi èyí. Yẹ́n yẹn dúró àwẹ̀. Ìmọ̀ yíwó yí abó wa náà. Igo yí lọ́wọ́ ẹ̀pọ̀. Dáwọ́ sèrè ní màkọ́ rẹ̀ bísẹ̀sì ọmọ ẹ̀pẹ́ gbọ́nà náà. Igo ní àwọn yàtọ̀ mìíràn. Erika ayé. I will involve the police o. Erika ayé. Yẹ́n ya. Umar ni tàmà mẹ́gbẹ́ wọ́n máa gbọ́ business. Ẹ o. Polisi kí àmúni ẹ̀ yà. Ẹ wọ ọtẹmẹ. Ọtẹmẹ. Ìmọ̀ mi náà dé polisi àwẹ̀ nàìjíríà náà. Èmi sọ̀rọ̀ ní orí ìdòwú yòówá náà. Abójì ni gàrí. Ìyá ń dẹ̀ máa yá là á. Báyìí ìwú náà. Many prophet of Tamawa. Báyìí ìwú náà. Uri 150 euro rate. 150,000 naira rate. 150,000 naira. Níjà tẹ̀lé ní. Nítorí àwọn ìdí sọ̀rọ̀ ìwà àwẹ̀ náà. Abójì ni gàrí. Ìyá ń dẹ̀ yá là á. Ìyá ń dẹ̀ máa yá là á. Yá ìwé máa yẹ náà. Ìwọ bàbá mi, ìdí ọmọ yẹn, ìdí ọmọ gẹ́gẹ́, ìdí ọmọ yẹn, ìgbó bẹ̀rẹ̀, máa ń bọ̀ bẹ̀rẹ̀ ní ìfúnra. Ẹjọ́ yìí tẹ́lẹ̀ àhíá máa sọ wọn. Ọ̀ sì gbọ̀ fúri. Ẹ̀yìn jáde wẹ́ ẹ̀hìn agbódòrò àwẹ̀ náà. Wú rèrè wẹ́ akémi ẹgbẹ́ ìyá rẹ̀. A ṣe ti wẹ̀wẹ̀ náà. Ó bọ̀ wọ́n jẹ. Ó bọ̀ wọ́n jẹ. Máa wẹ̀. Prophet la wo àkútà lẹ̀. Ìyá máa wọ̀ kàn mí àpàṣẹ kìlì ní méjì ìdí mọ́ni dúró. Wú rèrè mú ìgbé akémi ẹgbẹ́ ìyá tó rà wẹ́. La kiri wa lórí náà wá dé important mi. Ọtẹ important place. Ọ̀ máa sọ jìnnà ọ̀gá tó rà wẹ̀. Máa rè. Yàrá ìgò níbi òtà. Wẹ́sì. Wú rèrè tó wẹ́. Láwo wo. Láwọ́sì. Máa rè wẹ́sì dàbí. Wẹ́sì o. Samawa. Nínú ti polisi. Ìmáyé náà yẹ polisi àwẹ̀ náà. Wọ́n wá rí ní kó lè tọ́ nítorí àtẹ̀lé lé ní àrùn ìdáná lé. Ebi lọ pa ebi lọ. Yà á ti polisi. Awo la ẹ ti polisi la o. Yà á ti àtúnwé ní polisi. Awo kọ́mẹ́tì káwé náà ti polisi la o. Yọ̀bọ̀ gbogbo gómìnà. Prophet ìwé náà ti polisi. Wọ́n kí yàrá yà. Wọ́n ní mẹ́wàá àmọ́ nígbà ìwà. Ọkọ̀ ọ̀dẹ́ ẹ̀rọ ìwọ́n àwọ̀ ọgbọ̀n ọdún mẹ́. Wọ́n náà mọ̀ ọjọ́ ọ̀bọ̀ yìí. Bàgá yìí wà bọ̀ sẹ́wọ́n yìí wà lè. Hello. Officer DSP Amufani here. Okay. Ipa. Information was the one Baba Bana where or you can do that. But in my I do. I'm not to give you information about Pana, but if I want to Baba money.
You get police a hurry from this night near the back of one. A serious matter, no, it's a serious matter. I haven't about the time. I'm going to go over another. Okay, what's it? Okay, hey, my office will go back to my office. Damo. Oye magema takile no lete ko so ku opi ajuwo wa meni me sebe bona e joke meni me sebe we na oye magema takile no Oscar Sir. Ukia baba eke ya no ririla ako ya no la tu aga baba lele ya okwo no pe alawa tu ago no pe anolawa ke no suladia oga oku unoku no lagwa suladia tu kia do tamame afoni me ke nuri ajo afoni me be nuri dia webo waboska o pe ni no ka gu wa so do yin butane wa yiyo wa se ba ni wa ko wa ni ya lega de protector iyoko wa ninu me ke na he do re ye ke ku u be gba ko to do mo sisi What do you? If I follow you, could if I want. so e me no ni me If I have me now. Prophet, That's another. a new guy, no new recruiting, no. Prophet, you man. We man jabure. Okay, guy, for him prophet, that the man will vow. The prophet, the vice may will vow. And then he has some way. When you are respect, when you are respect. Yeah, this is our boss, our boss, our boss. Every man are here. Very aliena. I just say, yeah, a business in Murena. Imagua lo questa che vo. Imagua lo questa che business in a. Who business in a thing? Yeah, address in a, address in a. Wow, Simana. Imagua lo questa che vo non ha. Okay, well. Then the pastor now if you give me the prophet again. And I wouldn't walk here in the neck on Tamia Wagway. Oga akporo we church. E pastor ate wa fi weri e o ko ma wa won na re si ya de jo mu da na le ke fo. Ko no si ke ya ya. E church ya na be. It don't want no. Address you what it na eh. U fe ko ya gwa lo e wa ga ge mi ne. Ku we ki bosi we. Eh? Wa una mi we tu wa ka ke ya ra wa ni. Wa ma seti la wa. Wa una mi we tu wa ti ya ra wa ni wa ma seti la wa. Wa ga ze u White back. In Winana, a business now. You can yak with me almost your plan waka bomb.
You got a money where you do like Yamaseti Lawa. You may name prophets or will near Namaseti Lawa or the Adina the way you did. If I do walk another. Onarema we no you uzo with you. Oh, Mawe. A business in that 50,000 naira. Even eh? If 50,000 haja, boy, see my boy see me. If Tama went and why you got the bullet for 50,000 naira no? My really mawe. Let you make alagwa. Any aso ere ki alagwa we ere. Ti ma make na level ni. No, forever. What? Ukinebo you have a video. Edu no do nabo wiyaji no some pe o. Edu no do nabo wiyaji no some pe. Ijo o. Ijo aba no get o. Ijo o. Ijo aba no get o. Ijo o. You be If you don't answer to you now. Or Rivena. Noted. Vena. Rivena. Or man. Yeah, you get to good at it. Good at it. If I'm married, if I'm down here, look at it. As he got there. Do not read the land of the Nakama, who's in Bickham, where you want to Meroti, you one. Now, going to one and do with about that. Well, Gaga, on the Guala, Mera, walk with you, come here, you walk. Mother, you are well. Everything is done, only daughter. Yea, only one, okay, what salon. And me, you wouldn't buy one, I remain like it. Maybe I hear Bamki. I got the good by the came was with me. But then they hear it. Well, one of my hand, no one. You do tell our promise, will give me a very good gap. No, I'm worried. My face is most of one day. Adieu. Meanwhile, we're going on and me and what the name you say the boy and we buy Babana, what drive you had the Babana. What drive you had the Babana. Okay, all right. Oscar. No.
Where in when an account is over, no pay. No, you like Yadi, like it. And when you met over, who's the ball? They can take it big in Europa. Ever come with no cow. I do it. So, what about money? Okay, lover. There was a young woman, Monica Nakala. Why would I do that? We are the way I feel for the way I went. Baba, you got a key. Hey, we know prophet making. Yeah, he had a wicked carry. Hey, we know. Again, I can't walk on your man, MSN. I'm a prophet, I'm a digging pastor. Hey, I fell over to give an army after they had the name as I said. I gave women. But mine, even I am, I am been a boy now, mine, even your. They will be very well. Well, we would. The idea was when you had the Kenya to the affair. Not so good as it. Papa William, and no, normally, ma. You don't need none of that. I'm not really my about to play. But I thought, Kana kiki na o fa ba do pa ya sa ju mai o sa o ye da ke wa bu ya no mo èmi ni ti wa ba o emi u kwa nyo no wa go tun wa mo ko fo na e de no no de awe no wi da e o eyi o mi e fa ebi na ne ni agweri ani ya sa me ni ewu baro awa ya mo ya ni e na we ti wa ni ka mu wa awe mi no ti wa u Uda Odionwa Omohamuma. Wawa. We are doing a no my yaban, Umopanyo. I'm a ban, so you da. A really my neck by my una yaban, Mopanyo. Oh, you da. Egg him your way near. If Maggie ho need you mock me. Ni vio bebe vaya we da me ni ya vebo o ga we ni we gbe ye danyo ni da me no re mi tie mu gege na baba me ma yo boye o ge bo ni yiyi nda me me mu egbedi gan ayagu neku no wa pa ana je umo pe fun gudugu so fen boye te bo ni gbe te ma mu egbe ikan ayagu neku ne nu mo pe me mo bowo ni yiyi baba ma me we dani Only me you boy. Ya you mo pe vebo. Na me we anyon ni oban. O wo me. Iki awula lagbo e no. Bana me we asan so we ya lagwa e. E an fi eku wa. Eku me. Ha? E an fi eku wa. Ene mi eje ma mu ne ulawa. We nu gba no wu ku.
kalẹ̀ mi wẹ́ mà mi wẹ́ àmì ọ̀wọ́rọ̀ oyún lọ́wọ́ mi bẹ́ẹ̀. ẹ bí ẹ pọ̀ rẹ̀. Baba. mi yẹ ká wo sàwọn bọ̀ agẹ́ ìmọ̀nà bẹ́ẹ̀ lè bí yẹ kìnìún àgbẹ̀ ọmọ ìwé dà bẹ́ẹ̀ ayé mi sí ọmọ ìwé mi náà ọjọ́ ló bá dé. Wíṣe, wá ìṣe, ọ̀bọ̀ wọ́yé. Èmi nìkan rí u. Ìyá gé. Nánà mẹ́ àwòrán ẹ̀gùn mẹ́. Náà rí èkéne ọmọ ọkùnrin àyàn néje. Ọ̀rí ẹ̀dọ́ náà ìgbóná ìrùnà dídí akún. Náà yà ká màá ẹ̀. Ọ̀rọ̀ àwí ènìyàn wílé gbéyè kí àyàn ní mọ̀ pé. Ààrẹ mi ẹ̀wọ̀ kí àyàn ní mọ̀ pé wú rẹ̀ dènà ẹ̀bá kú ẹ̀. Àrísẹ̀yọ̀. Àmúnẹ̀ ẹ̀ wọ́gọ́ pọ̀. Ẹ o, èmi wá yóò wá dáná. Ọba náà kì í mi, lọ́dọ̀ mi lọ bú ẹ̀dẹ̀ mi, lẹ́yìn ìkíyẹn. Gùnúẹ́, ẹ bẹ wẹ sánà. Dùndùn mọ̀ pé ẹnu màá yà mú ẹ̀ rán àṣọ kẹ́yìn nù àdó. Ó mọ̀ pé mọ́nà kí dáyọ̀ ẹ̀mí ọ̀rẹ́ lọ kẹ́rin dẹ̀. Ìwé ẹ̀dọ́gba ní ìmẹ̀ẹ́dẹ́kun ó mọ̀ pé wọ́n dáyọ̀ rí ẹ̀gbọ́ á. Ìbẹ́káyà wẹ̀ yóò wẹ̀ eré ọ̀dẹ́pàgbé ẹ̀dẹ́rẹ́ ọ̀mẹ́tẹ́ wá ta wẹ̀ tí mi kí á pẹ̀yìn gbẹ̀rì. Meri mayo na gere yeye na yukunu na ti mo pe na ti egi na yeye. Yàrá dá mẹ́nu ọyá pẹ́. Ẹ o Wẹ́wẹ́ òwúwẹ̀ ọ̀rẹ́ inú dọ̀rẹ́. ọ̀rẹ́ gere. Màá wọ́ ẹ ọgbàrí wọn. Bí mẹ́ta ẹ̀bá ẹ̀dọ́gba ọ̀rí wọn ní anánẹ̀bẹ̀gbẹ̀. Ìkẹ́rìn bìẹ̀ká yà náà wẹ̀ ìkẹ́rìn dé. Ẹ̀dẹ́ ìdẹ̀nọ́gbà ọ̀rẹ́ jà náà ẹ̀bẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀gbọ́ àlọ́ ọ̀rọ̀ àyọ̀ bìẹ̀gbẹ̀. Baba we na kata ni no. Awa gi na ti awon e. No wa awi manegbe gi na ti e. Me ga ri pe sa awon e. Ni ma ya gwa le ni won na ofin ayan ne. O mo pe. Ni ma ya se yo oru we nu kata e. Ama wo yo. Gba e gebre sanyo me ku e da. Ìwúwa. Ìsàyẹn lọ. Sàmì mi. Ẹ àyàn la wẹ̀ ká wẹ̀ wú mọ̀ pé wọn náà. Ẹ wẹ̀ wú àwọn náà. Ama igi won. Igi won e mu ahia. Igi won. Ah. Lórí bàbá àwọn èèyàn wọn ẹ̀ ìwòlé tó nú kí ẹ̀ kò jẹ́ mọ́ àgbọ̀n yẹn ni ẹ̀. Àwọn ètò ìgbọ́n náà àwọn èèyàn ánú jẹ́ agbọ́yọ́gbọ́yọ́. Ó là àwọn èèyàn agbógbé agbó anúgbògbé àmì ẹ̀rù bọ́. Ìyẹn ajógbó owó anúgbògbé àmì ẹ̀rù bọ́. Ìwé gẹ̀ẹ́ ayé sọ́nù pẹ́ gẹ̀ẹ́ sọ́nù owó. Ìdí ìdẹ̀rẹ̀ yẹ káko ẹgbẹ̀gbẹ̀gbọ̀n lò. Ìdínẹ́gbọ̀n máa ń gbé. Wàṣẹ méjì ìdínẹ́gbọ̀n máa ń gbé jẹ̀wé Nọ́ọ̀mùmá. Ó yàwó lọ ojú o.
going to police. Hello. Hey, paga dia begitu mana ya wasi mana ya semana. Iya semana bukan tu mungkin ya semana. Okay. Ini buat lawan zege. Saya mari. Wadi. Ayo. Ayo pun juga. Sudah. Ya. Anu piona o. O saya mari dok ya. O saya mari nada. No. Eu vai dar. Ah, sí, bebé. Gege. Ele wa jebe. What's up, Baba? Madame ma wa ye mi mana. Dada, Baba. Gege ni ba ni ba wo sa mo ni. Yes. Ejo no ri da. Mami da mari. Gege na. Mamela pasi gba masira me ira na muje enya we Bo duwe na o. me mai mo ye yo bo be du we na gidi zamade lale gege Sa. gege lale majama gege Sa. uga mo ne Sa, Baba. zamade na gugu na me Ebi no maya bebe aka we babe bona. Ogun na ko we na gege we na gbe me nu mo pe. Ama na ta ti me iwa go na bo kan wa pa. Abe gbade su wa me no bi me be we bona ye wodo. O mo pe wa go. Ama pe wa be we bona ye luda adagbon. Ade si. Èdè ọjọ́ bẹ́ẹ̀ lọ mà nà ọ̀gbàdé mi. Ó gbàdé tó wà lómi lẹ́lẹ́ wo ìbòwò dán. Iye náà lè sì mú orí ẹmú. Èyí lè mi lè mẹ́mẹ́rì òbọ̀ rè. Mẹ má kéré kàféríà. Bébè lọ́tà yé. Ìgbódò màmá bẹ́ wẹ̀ má làwọ́ gọ́sùn àdìyẹ. Ìjọba yóò yẹ pé omi yẹ wá. Abáwọ̀ náà lánàá bá gbìyànjú dọ̀gọ́. Kilepo. Yo pa den pe. Ya ire idole bai. Ile church ya ri wọn afa. E bare, tama we the church ya ri wọn afa. Wọ́n pẹ́ o. Baba yìí. Tama e baba wa le gbe ya ri wọn afa o. Ije rajo, ogbo
ju guapo. Olha só, já tem ali, vovó. Ah? Olha só, já tem ali, vovó. E vai ver, Olha ali, ele é o mele. Ella, cuba que gay dueña cualquier más bacana. Eva ella que me. Y que. Eva ta pues que le trae mena. Eva ta pues. Yo ta lo puedo, la pues muane. Y que, y oye, entonces. Eva ta vena. Mare paso ni a yo pues y ya la copa. Oh, we are the bomb. Papa de me. Y luego tú la que va. ina do ari ki kekire iwa we ogun tam no gbera ina afi ko to na wo mi wa we fe mi ina wa ru leje egu awu ta se tu na wa ata ya ti na una me je mena church ni na ya ri wa fa ni make na le mo la re ya de tu wa nu je ni agba wa gbe ba you gilebo you gilebo
do sábà no di na bi e we as we ayi No. Mega!